Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Aláfíà Ọlọ́run àánú Ọlọ́run oore àjẹjẹtàn Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá gbogbo wa káàkiri gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ sì ti ń wò mí. Allahumma àmín. Lórí ọ̀rọ̀ Talohun tí wọ́n fẹ́ lọ mú tí wọ́n ní olóyè Sunday Igboho ni ò jẹ́ kí wọ́n rí gbé. Èmi ní ohun tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n màá fẹ́ kí ẹ farabalẹ̀ kí a gbọ́ ọ̀rọ̀ mi. Ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam, mo fẹ́ kí a farabalẹ̀ kí a gbọ́ dáadáa, kí Ọlọ́run ọba jọ̀ọ́ kó jẹ́ kó jẹ́ ìbálẹ̀ ẹjọ́ dáadáa fún wa láyé àti àkíyàmá. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí. Ṣé rí Islam tí à ń ṣe yìí? Allahu akbar. Ọlọ́run ọba ó máa ṣe ń wo tó ṣe mí ní mùsùlùmí, nítorí pé bí èèyàn ìbá jẹ́ mùsùlùmí, báwo lèèyàn ṣe fẹ́ lo ìgbésí ayé ẹ̀? Nítorí pé Islam òun nìkan ni complete way of life. Wallahi, ó fún ọba ní ẹ̀tọ́, ó fún ìjòyè ní ẹ̀tọ́, ó fún ọ̀lẹ ní ẹ̀tọ́, ó fún alágbára ní ẹ̀tọ́, ó fún ẹni tó ń ṣe tí ò dáa ní ẹ̀tọ́, ó fún ẹni tó ń ṣe dáadáa ó fún lẹ́tọ̀ọ́, ó fún olórí ó fún lẹ́tọ̀ọ́, ó fún ẹni tá à ń ṣe lórí lé lórí ó fún lẹ́tọ̀ọ́, gbogbo ẹ everybody pátápátá ló fún lẹ́tọ̀ọ́ ẹ̀. Kò wá fẹ́ ká tẹ̀ kí èèyàn kan kó tẹ ẹ̀tọ́ èèyàn kan kó tẹ̀ ẹ́ mọ́lẹ̀ bí ti wulẹ̀ ó mọ. Ẹ wo Islam, kábíyèsí Ọlọ́run ọba. Ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ mi láti inú Quran 5 Suratul Ma'idah aya ẹlẹ́ẹ̀kẹjọ verse 8. Allah subhanahu wa ta'ala sọ yìí pé wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabul taqwa wattaqullaha innallaha khabirun bima ta'malun. Ọlọ́run ọba ní ìwà ìtayọ àlà, ìwà tí ò dáa, ìwà burúkú, irú èyí tí Talohun tó ń wù àti àwọn irú wọn bẹ́ẹ̀. Ọlọ́run wá ní ṣe rí ìwà tí ó burú yẹn tó ti mú yín hate wọn, tó ti sọ wọ́n di ọ̀tá wa. Ìwà yẹn Ọlọ́run tó wá wọ̀n wá pẹ̀lú bí wọ́n ṣe ń hùwà burúkú yẹn. Ọlọ́run ọba ní tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin yín, Ọlọ́run ọba ní kò gbọdọ̀ dín yín lọ́wọ́ láti ṣe déédéé. Ẹ wo Ọlọ́run ọba tí àwa ń sìn o. Ọlọ́run ọba ní ìwà burúkú tí wọ́n wù yẹn, tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin wa, o nǹkan yẹn ò gbọdọ̀, ìwà tí wọ́n wù yẹn kò gbọdọ̀ stop wa láti ṣe déédéé. I'dilu huwa aqrabu taqwa, nítorí pé kẹ́ ṣe déédéé òun náà ló mú yín súnmọ́ ìbẹ̀rù Ọlọ́run ọba. Ọlọ́run tí wàá mọ̀ ọmọ wa sọ pé wattaqullaha dédé dandan sí ní fún wa láti bẹ̀rù Ọlọ́run ọba, torí pé innallaha khabirun bima ta'malun. Gbogbo ní ta bá ń ṣe lọ́wọ́ ọba padà fún wa ní ìró ẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam, ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí olóyè Sunday Igboho. Àkọ́kọ́ ni pé olóyè Sunday Igboho èèyàn kan tó mọ lẹ́gọ̀ọ́fà lò dáadáa ni, tí àwọn ọ̀pọ̀lọpọ̀ sì máa ń tẹ̀lé lẹ́gọ̀ọ́fà ẹ̀. Olóyè Sunday Igboho kò ní agbára kan lábẹ́ òfin láti stop arrest warrant tí wọ́n issue, tó fi jẹ́ pé ó valid from court, pé court wo òun ló issue arrest warrant yìí wo láti lọ gbéyàn kan. Olóyè Sunday Igboho kò ní agbára kan lọ́ndà òfin láti stop ẹ̀, àbí bench warrant bóyá court ló issue yẹn pé kan lọ gbé lágbájá wa. Olóyè Sunday Igboho ò ní agbára kankan, kódà ọ̀gá ọlọ́pàá ò ní agbára kankan láti stop ẹ̀. Ṣé ẹ mọ àwọn tó lè stop ẹ̀? Kóòtù tó issue ẹ̀ yẹn òun ló lágbára láti stop ẹ̀. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ wá rí báyìí? Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ mọ déédéé táwa láti kọ́kọ́ ṣe? Alákọ̀ọ́kọ́ déédéé wa, ṣé ẹ rí Talohun? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ìfẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, torí pé gbogbo ìgbà tí n bá ń wò ó máa wò ìyà ló ń jẹ eléyìí tó fi ń wọ̀nà wọ̀nà, nítorí pé kò look like ẹni tó gbádùn rí. Wallahi alazim, mi ì sọ̀rọ̀ ẹ̀ rí, mi ì dẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀, ṣùgbọ́n eléyìí mo kàn fẹ́ ṣàlàyé àwọn kankan ni. Ibi tá a máa ti kọ́kọ́ wò ó náà ni wípé arrest warrant tí wọ́n mú wá yẹn ṣó valid? Àwọn ọlọ́pàá tí wọ́n wá ṣé wọ́n make proper entrance láti wá gbẹ̀ni tí wọ́n fẹ́ gbé? Ẹlẹ́ẹ̀kejì, ṣe rí ẹ̀sìn Islam yìí, Allahu akbar, kọ́ídà kan wà nínú usulu fiqh, ó sọ fún wa, ó ní ad-dararu la yazulu ad-dararu la yuzalu bid-darari, ad-dararu la yuzalu bid-darari. Ìnira nǹkan kọ̀ọ̀kan ló ṣẹlẹ̀ yìí, kí a wá máa fi àfitọ̀ ká fi fọ ìgbọ̀nsẹ̀, ṣé ó tọ́? Ìtumọ̀ ad-dararu la yuzalu bid-darari òun nìyẹn. A ò lè fi ìtọ̀ ká fi fọ ìgbọ̀nsẹ̀. Èèyàn kan ti kọ̀ sí wa ní pains, ká wá fi pains yẹn ká wá fi gbọ́n ìnira tiwa náà dànù rárá. Wọ́n fẹ́ lọ mú bí wọ́n ṣe fẹ́ lọ mọ́.
ó resist arrest. Wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn ọlọ́pàá ní orúkọ, wọ́n pe àwọn èèyàn jọ ní ibẹ̀ yẹn. Ṣé ẹ mọ̀ pé tí àwọn ọlọ́pàá bá insist pé wọ́n láti gbé lọ, tí wàhálà bá ṣẹlẹ̀, tí wọ́n bá attack àwọn ọlọ́pàá, wọ́n á fẹ́ yìnbọn, tí wọ́n bá yìnbọn, tí wọ́n bá pààyàn, wọ́n á ní àwọn mùsùlùmí náà ní kán lọ gbéyàn tí wọ́n tún pààyàn. Ṣé ẹ wá rí irú nǹkan bẹ́ẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀, Islam kọ́ wa wípé yurtakabu akhafu dararaini, èyí tó wà lesser harm nínú nǹkan yẹn òun la máa choose. Èwo ló wà lesser harm? Òun náà ni pé káwọn ọlọ́pàá kan rọra kúrò bẹ́ẹ̀, kí directive kó wá, kò sọ arrest warrant yẹn, kò sọ di yẹpẹrẹ, kò sọ di líle, ṣùgbọ́n torí wípé too wrong will never make a right. Àwọn ọlọ́pàá wọn ò gbọ́dọ̀ yìnbọn pààyàn, wọn ò ti gbọ́dọ̀ allow àwọn èèyàn kí wọ́n attack wọn nítorí pé wọ́n fẹ́ arrest èèyàn tí wọ́n lè mú at any time. Nǹkan tí ibi tá a bá wọ ọ̀rọ̀ sí nìyẹn. Ṣẹ́rí lẹ́gọ́fà olóyè Sunday Igboho, gbogbo wa la mọ̀ pé olóyè Sunday Igboho ó lè fẹnu wúgbó ètè, ó mọ̀ lọ síbẹ̀ ni láti lè sọ pé òun ló lọ stop àwọn ọlọ́pàá. Kò tó bẹ́ẹ̀, nígbà tí wọ́n issue irú warrant yẹn against títí ẹ̀, kí ló dé tí ọ̀wọ̀ lù ú kó wá ní ọlọ́pàá ò lè mú òun. Òfin ọlọ́pàá ni tí ọ̀gá ọlọ́pàá fúnra rẹ̀ ò lè rú, nítorí pé òfin wọn tó wà nínú ìwé wọn ni under section 75 subsection 2 Police Act 2020. Òun ni ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn Islam, tí àwọn èèyàn kan bá ń pariwo bíi garawa tí ò lómi inú, ẹ dákun nítorí Ọlọ́run Ọba, ẹ má jẹ́ káwọn bá wọn pariwo bẹ́ẹ̀. In tó bá ti wà lọ́wọ́ ìjọba, ẹ jẹ́ ká fọwọ́ níran ká máa wò. àtẹ̀mí àti Ọlọ́run Ọba jọ̀ọ́ wọ́n ṣe dáadáa fún wa. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillahi rabbil alamin.